Bismillahir Rahmanir Rahim. Wa bihi nasta'in. Ní orúkọ Ọlọ́run ọba ńlá, ọba tó tóbi. A fi kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà ní ìkàlẹ̀. Bàbá wa Al-Amid Al-Idari, Sheikh Abdulwahid Muhammad Juma, Sheikh Abdulyakin Jeje, Naib Al-Amid Al-Idari, òun náà tún ní Rais Al-Manhaj ní Markaz bí. Èmi ò ní ọ̀rọ̀ kan tí ń sọ nísìn torí bàbá rán mi ń ṣe kan. Bí mo ti fẹ́ máa dìde ní òǹfà mọ́tì lọ ní ń fà mí kalẹ̀ nítorí yẹ́sì àlùnàkà. Àmọ́ ó di kí n máa wá lọ torí tí wọ́n á ṣe bàbá tó rán mi. Eléyìí tí ò ní gùn àdúrà ní í ṣe ọ̀rọ̀ tí bàbá Mudeer ọba sọ wọ́n sọ nísìn tèmi bá lọ bí tí wọ́n rán mi àwọn ọmọ sọ àmìdí wà nílẹ̀ àwọn bàbá wa jẹ́jẹ́ wọ́n bẹ nílẹ̀ Sheikh wa Abdulatif wọ́n bẹ ńbẹ̀ Sheikh wa Kuranga wọ́n bẹ ńbẹ̀ pàápàá pa ọwà ńbẹ̀. àdúrà tèmi fẹ́ ṣe ni wípé bàbá wa Sheikh Adam àwáyé wa ṣe rere ni bàbá yẹn wọn wá ṣe rere yẹn lásán fúnra wọn tún wá ń pe gbogbo àwọn ènìyàn láti máa ṣe rere bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àmọ́ Ànábì náà pé pẹ̀lú òótọ́ ara wọn tó gbà á ara wọn tó ń takò dàá ilallahi falmustamsikuna bihi mustamsikuna bihablillahi ghairi munfasimi. dàá ilallahi falmustamsikuna bihi mustamsikuna bihablin ghairi munfasimi. mustamsikuna bihablin ghairi munfasimi. wọ́n pèpè sitọlọ́hún tí ilẹ̀ ó ti tó èmi kó ní wàásì èmi kàn fẹ́ kí n kọjá lọ ń bẹ̀ ni wọ́n pèpè sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ẹwà sẹ̀sìn ẹwà kíwú ẹwà là ẹwà ṣerere pàlí mùsàmùsìkú nàbì ẹni wọ́n bá gbà mú tọ́gbà ìwà bàbá Sheikh Adam tọ́gbà mú ìmọ̀ tó kọ́ tó lò dáadáa tọ́gbà mú ìrìn tí wọ́n rìn tóun náà rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí ń sọ bẹ́ẹ̀ mustamsikuna bihablin ghairi munfasimi. ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ ó kù sọ́wọ́ ẹ̀ èmi ò ní sọ ẹnìkan. ìwọ tó o bá rí i pé ó kù pé ibi wọ́n pè mí sí yìí tí ì dé bẹ́ẹ̀ tètè. Baba Mudeer Markaz ẹ̀mí gbogbo àti àlàáfíà ọlọ́nkọ́ bá ṣe fún wọn. àwọn ní al-Mudeer al-Khalifa al-Khalifa al-Mudeer wọ́n yẹ yà méjì níbi abátiri tí wọ́n yà á ibi òtò ibẹ̀ òtò. tí èsì ṣe olórí yẹn ni òtó Ọlọ́run baba Mudeer Markaz kó pẹlẹri Mudeer àti àlífà rẹ̀ yẹsẹ mọjọ yẹ wọn Ànábì wa Muhammad ẹrù wọn ó wíwo èmi àmọ́ sọ gbogbo bíkíbi yín sì tún máa sọ ọ dàbí òkè sóbì ni bókè sóbì ti tóbi tóun bẹ́ẹ̀ lẹ́rù tí bàbá rù àmọ́ bí fìlà tí ń bẹ lérí wọn ti fúyẹ́ ní kó lọ́wọ́ bọ́ máa bá gbé ẹrù yẹn ọlá Ànábì wa Muhammad ọlá bàbá tó bí wọn ọlá àṣẹ tí wọ́n ṣe ọlá pé sẹ́nà ọ̀bàjẹ́ lẹ́yìn wọn ọlá Ànábì wa Muhammad yẹsì alúnaka mo wá rí i pé yẹsì alúnaka anilẹ̀ alóòrì ẹ bá rí láwàní tó wé lónìí láwàní tí Sheikh Adam máa ń wé ni
láwàníyàn ni Mudiru máa ń wé tẹ́ ẹ bá rí láwàníyàn ni Ọlọ́run ò ní pa ọ́ ò ní pa lánà rẹ ò ní pa activity rẹ ṣé mo rí wílé ìbò nufusu rẹ ní ò ní parẹ́ wala kad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kasirin mimman khalaqna tafdila. Gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ tó fi wá dérí ọ̀kín bàbá ẹyẹ ọ̀kín ọba ẹyẹ ohun yìí sì tún bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà Ọlọ́run níjó gbó Ọlọ́run níjó ọbẹ̀ Ọlọ́run níjó bàjẹ́ ọlá Nabi wa Muhammad ọlá baba Mudirul Markaz ọlá baba Sheikh Adam àti gbogbo ẹni tó sọ̀rọ̀ ọlá Fatiha bismillahir rahmanir rahim. العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا آدم أنت إمام